ẹ má jẹ́ ọ̀rọ̀ yín ọ̀rọ̀ mọ̀mọ́ jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní ẹ má jẹ́ ọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ mọ̀mọ́ jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. èyí tí ó ṣe fún ọ́sáìn sí bí màmá ti tó àti gbígbó àdúrà ló fi. òjò tí ṣe kúrúkúrú ni ó sáì fún ọ̀mọ́lẹ̀ jẹ́ tó ní. àti bí bàbá wa ti. àti àwọn ti rí. àti bí gbogbo ọdún lẹ́yìn ti jẹ́. àti bí gbogbo ọdún lẹ́yìn ti jẹ́. láti àmọ́ àdúgbò tá a wà ń bẹ̀. kátó wá ládùúgbò tá a wà ń bẹ̀ yìí. kátó wá sọ tìlú Ìlọrin fún ara rẹ̀. kátó wá sọ tìlú Ìlọrin fún ara rẹ̀. ẹ bá sọ pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bàbá kọjá sẹ́yìn o, máa jẹ́ sẹ́yìn o. Láti sọ́ọ̀bù nípa. محمد رسول الله صلى الله عليه وسلم. محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله. أستغفر الله. سبحان الله. سبحان الله. والحمد لله. والحمد لله. لا إله إلا الله. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى العلم ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم. اللهم صل وسلم على سيدنا محمد. على سيدنا محمد الشفيع المشفع. الشفيع المشفع خير خلق الله. خير خلق الله. الأنبياء والمرسلين. وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم عن الله. وآله وصحبه وآل الله. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فاتحة في فاتحة البقرة. إذا ألف لام ميم ما في وليمة قرآن مفلحون. في الليل. àmọ́ kí ló dé àmọ́ tó ṣẹlẹ̀ tí àwọn bàbá wa àti gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n fi tẹ̀bà tí ẹnu àyà bíi 5 àbí 6 ni tí wọ́n máa fi ṣe wàlímà Kùránì alif lam pọ̀ nù Kùránì pọ̀ alif lam alif lam alif lam ra alif lam mim ń jẹ́ àwọn fawati usuwar tó ní anwarun rabbaniyya wa asrarul ilahiyya التي لا تعد ولا تحصى ولعل العلماء السابقون اعتبروا فيها وعلموا عنه من ما أنزل الله على الرسول صلى الله عليه وسلم من ألوان النبيين الأولين. حتى اعترف به الرسول صلى الله عليه وسلم وقال والحواميم من ألواه موسى. وصف الله فيها أولياءه
بست صفات متوالية. Ọlọ́run fi ròyìn àwọn èèyàn tí àwọn wòlíì rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn mẹ́fà tó tó tẹ̀léra wọn. وإذا جمع الله هذه الصفات في أحد من عباده Ọlọ́run bá lè kó àwọn ìròyìn yìí jọ lé fún ẹnìkan náà àwọn ẹrú rẹ̀. أصبح من المفلحين. Irú ẹni yìí mà ti rere jẹ́. لذلك قال تعالى ألف لام ميم قدوكي. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. Àgbọ̀dọ̀ sọ kọ́dá wa lójú, a máa mọ̀ sọ pé ọjọ́ bẹ́ẹ̀ lójú wa. Bàbá wa Ṣẹ́hù wa Fàrúk kí wọ́n gbalẹ̀ Ọlọ́run lọ tí wọ́n lọ sinmi lọ́dọ̀ Ọlọ́run. Ìròyìn tí ń bẹ nínú súrà yìí nínú Fatihatul Baqara ọjọ́ wọn. Náà ni gbogbo kó wá tí ń ròyìn jọ tí wọ́n tí ń ròyìn. Ìgbà tí wọ́n tẹ́ sára àwọn ẹni Ọlọ́run tí wọ́n sì nára tí wọ́n náwó wọn fọ́lọ́run fàánà Muhammadu. Àwọn ajẹ́kọ́jú wọn dá kẹ́yìn ó sì máa dùn ayin ẹ̀rí báyìí. Olúwa ní alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna salata tí ọba rí bẹ̀ já wa. Ipe alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. وكأننا سألنا رب العالمين من هم المتقون فأصبح ربنا يبين ويفسر ويقول المتقون Òun làwọn ẹni tó ṣe pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú ohun tó pamọ́ tí wọ́n fojú rí wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú ẹ̀. Àbí gbogbo àwọn àgbààgbà ní olé yìí ní ọgbọ́lọ́gbọ́ àbí ní wọn ọgbà kátàrà gbọ́. Tó jẹ́ sí pé gbogbo tí wọ́n bá ní wọ́n náà fáwọn àfáàní. Bó ní bá wá rí báyìí lónìí fún gbogbo àwọn ṣùgbọ́n yóò fowó lápapọ̀. Ká tó wá pé Sheikh Suleiman Ọlọ́run wá gbogbo nǹkan jọ sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bó ti kó jọ fún Ànábì Suleiman àjò ní ẹ̀rí báwọn. In jẹ́jà wá bá ń fún tọ́lọ̀ ti sọ pé máa fi hàn yí sunnatallahi allati qad khalat min qablu walan tajida li sunnatillahi tabdila walan tajida li sunnatillahi tahwila. Ọ̀pá méjèèjì pọ̀ ní. Ẹ̀rí báwọn. Ọlọ́run ní àwọn yu'minuna bil ghaib. Tó bá ikú wọn náà ti wà nínú ìbáríkà rẹ̀. Àtẹ̀mí àjùwọ́ tá àbá jí ìsínbẹ̀ ká múra síṣẹ́. Débi táà ní máa pé ìyá kan bàbá kan ní ṣe mímọ́. Ká yu'minu bil ghaibi pé ọba táàrí ní ń dààmú gbogbo wa. Ẹlẹ́ẹ̀kejì wa yuqimuna salata. Àwọn tí máa pàrún jẹ. Ọlọ́run kọ́ àmọ́ yìí gbèsè ìrún tí ń bẹ lọ́rùn èmi àti wọ́n nísìn. Àásán, ọ̀dà owó pọ̀, ọ̀dà kípọ̀. Bàbá ayé a máa sin lóhun púpọ̀. Gbogbo àwọn ìyá náà pátápátá ló wá tún tẹ̀lé bàbá lórí tí wọ́n ń ṣe lórí ìròyìn mẹ́fẹ̀ẹ̀fà yìí. ويقيمون الصلاة إجوا سكتا ومما رزقناهم ينفقون. Gbogbo lẹ́yìn lọ́mọ pé bàbá wa Sheikh Farouk gbogbo àwọn àfáà ní ń jẹ lára wọn, gbogbo àwọn àfáà ní mọ lára wọn, gbogbo ọlọ́mọ kí wà fẹ́ jẹ́ ọba sunkún dọ́dọ̀ wọn ní onírẹ́rìn kú. ومما رزقناهم ينفقون. Ẹlòmíì kí owó Al-Qur'an lè àmọ́ ní ahun ju kọ́kọ́ gún lọ. Kọ́dà kí ó tó ké kò lè kọ́ ẹ̀. Báńdà náà pé yọ́ wà á tún bóyàn lówó. Ọrẹ títà yìí pọ̀. Gbogbo àwọn sùn yóò tí ń bẹ lókè ọmọdé ní àyín mà bẹ́ẹ̀. Àwọn ti sàlẹ̀ lọ́wọ́ mà bẹ́ẹ̀ mo rò yí pé àfáà wa sàlẹ̀ kòtò. Àfáà wa Hamid. Wọ́n ti sọ ń tọ́jọ bẹ́ẹ̀. Ń gbọ́nú gálẹ́tì ń gbàtà ń jáde bọ̀ pé a máa bù bàbá ní àpò kan àbí. Àpò kan àbọ̀ wọ́n wà wábi tí wọ́n ṣẹ̀ tì ńlẹ̀ yìí. Njọ bílẹ̀ náà ti rí njọ náà.
wa mimma razaqnahum ينفقون bọ́ọ̀ bá ti wọnú al-munfiqu fi sabilillah yá tara ti jòkó yìí wò pé àá tí gbogbo inú ilé kan sì dá báyìí tọkùnrin tóbìnrin gbogbo ẹ̀ wá ìmọ́lẹ̀ anwarun munawwira wa wujuhun nayyira wa qulubun tahira lọ́mọ àtọmọ ọmọ ní tí bàbá gbìn ní o kálukú bá wọlé ẹ̀wò tó bá kù díẹ̀ káàtó látọ̀rọ̀ dáríjì fọ́lọ́run lọ́dọ̀ Ọlọ́run fáwọn bàbá àti ìyá wa wàláhì gbogbo táà ń ṣe pẹrẹpẹrẹ láwọn wítà ń káàkiri àwa káà ṣe o àwọn òbí wa ló ṣe é ètí wọ́n máa yọ lérí ọmọ àtọmọ kéwú àwọn àfáà wa ló ṣe é Ọlọ́run bá wa kẹwọn gẹ̀ wọ́n. wa mimma razaqnahum yunfiqun. والذين يؤمنون بما أنزل إليك ẹ̀rí báyìí gbogbo bá ti kéwú tó yìí wá àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Al-Qur'ani táàtì lè ṣe dì sí àgbà gbọ́ tán yu'minuna bima unzila ilayka àwọn tá a ké tá à ń sọ fáwọn èèyàn àwọn tá à ń sọ fún gbọ́lọ́gbọ́jú wa lọ ń bẹ̀rù ọlọ́njú wa lọ Sheikh Abdulhamid Al-Bashari Al-Aragbayi ní Markaz ọdíjọ́ kan là ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ ní òun mọ̀rí mọ́ òun gbé mọ́tò bọ̀ láti kóńjọ́ kan àwọn wá dé express ní ọ̀nà Ìbàdàn bẹ̀rù táyà wá CBTC ó nídi ìsinmi ọdákẹ́ láàrin ọ̀nà ọjọ́jọ́ Sunday òun wá dààmú òun wá rí mẹkáníìkì kẹ́ẹ̀dínkòkò organizer kan dákun wá bá mójútó kínní yìí ó sì ṣe é gbàtọ́ wá ní káwọn sanwó là ń bá fún lówó náà ìrántí owó náà àwọn wá ń bẹ̀ pé dákun wọn fọlọ́ àtànábì bẹ̀ ọ́ organizer wá sọ pé àbá orin yẹn sanwó mi ó pè ní èmi bẹ̀rù Ọlọ́run jẹ yín lọ wọ́n yẹ kí tọ́lọ́run tẹ̀ ń wí wọn o àtànábì tẹ̀ ń wí wọn bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rù Ọlọ́run dáadáa ó yẹ kẹ́ fún mi lówó ju tí òun yẹ kẹ́ ṣàánú mi lọ́dà àbá mi ló fi kọ́ akéwú àwọn wọ́n lára àwọn balẹ̀ wọ̀ ẹ̀ tún máa fọ́lọ́ bẹ̀mí bá lẹ́bí bẹ̀mí nígbà mọ́ bá yín ẹjú iṣẹ́ yín tán wá àtìlẹ̀ yìí ṣe fún wa àwa ń lò ó jù yín lọ ọ̀rọ̀ náà jọra àbí òjọra wọn alladhina yu'minuna bima unzila ilayka táwọn àfáà sáà bẹ̀rẹ̀ Ọlọ́run bíi tàwọn bàbá yìí mọ́ sáà páyà Ọlọ́run gbogbo Kùránì láhálẹ́ a lè mọ́ gbé táfi parí ń tábàrú ìbẹ̀rù Ọlọ́run wá dé kókó sẹ̀ wa ká tó wá pé kú ìbẹ̀rù Ọlọ́run bu àwọn bàbá wọn dàrú ó bú àwọn ìyá wọn yìí dàrú Ọlọ́run wá ní wọ́n tó ojú yìí ṣe ń tún ẹ̀yìn ṣe ó corruption tó kúta lọ́dọ̀ àwọn ọmọ kíwà àti àwọn àfá àwọn tọ́lọ́run látàn ayé ṣe unzila bima wa ma unzila min qablik ẹ̀rí ó pín sí méjì àwọn kan bẹ́nu àfá ọgbọ̀lọ́gbọ́ gàrí máa múra owó nǹkan o ẹ̀lẹ́ mí kalẹ̀ tọ́gbọ́ orí àtọ́wọ̀ bá wí lójú àfá òsìdí bàbá òsìdí tọ́wọ̀ wí lójú àfá òsìmánú tọ́wọ̀ wí lójú sí Suleiman wọ́n máa kìrẹ̀ wọ́n máa ń sílà mí ń kọ̀ bùlíkà náà ní ti àwọn ànábì tó kọjá bàbá wí bá wọn á wí fáwọn àfá tò ní wípé ìjà àgbà àwọn àfá wa gbọ́ ìjà ń sàpọ́nlé fáwọn àfá wa mọ́ àwọn òsìlà mí ń kọ̀ bùlíkà làwọn tó kéwú sáájú wa bí àwọn bàbá ṣe wà bẹ̀yẹ̀ kíìn Ìlọrin tí ayá wọn ń sẹ́yìn tẹ́ pé ayá wọn ni ọlọ́jà rí pé tẹ́ sọ̀rọ̀ nísìn àbí kí n máa bá ṣe lọ kí n máa bá lọ ọlọ́jà rí pé ilẹ̀ lẹ́rọ wa wọ́n kéwú sáájú wa púpọ̀ ó wà àwọn tó bá kéwú sáájú ẹni báyìí àyè fi wọn ráre àyè fi wọn ṣeré àyè fi wọn wọlẹ̀ wọ́n máa ń sílà mí ń kọ̀ bùlíkà àtàwọn àfá àti tírata sọ̀kalẹ̀ sáájú ó wá di lónìí kápá àmọ́náwó àmọ́sọ́rùbù ká má kéwú ké gbogbo ìlámú láàlárí táwọn àfá kéjú ìbẹ̀rù Ọlọ́run mọ́ ní òjò sí bẹ̀rù Ọlọ́run lára wa. hadhihi tanbih wa inzar ahli al-madaris al-jadida àwọn ilé ẹ̀kọ́ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ ń dálẹ̀ lásìkò yìí manahijina al-ilmiya ẹ jẹ́ àyè sílábọ̀sì wa wò wa madarisina al-fasliya àwọn academic session nu wa bá ti gbé kalẹ̀ ẹ jẹ́ àyè wò awwalin
murtabitatun bi taqwallah. lábọ̀sẹ̀ àwọn ẹni ìṣíwájú wọ́n kó jọ wọ́n tó papọ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ní bọ́n bá ti ń ké yóò mọ bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan náà. mawadil fiqhiyya. nínú àwọn ẹ̀kọ́ ti fíkí ní mawadil tawhidiyya. àbí ìtọ́ bá tawhidi lọ ní wal-lughawiyya. àbí ìtọ́ bá tètè lọ ní àbí pé ìtọ́ bá wùjọ lọ ní. ọmọ wa yí pé má fi ogun tí wàá sí Ádámù ni a máa kí ẹ má fi lẹ̀ o bàbá ti ẹ̀ka tíra kan ẹja kọ́kọ́ ka ìtí bàbá ṣàdúrà sí náà tí ìwọ Ọlọ́run wọn fẹ́ dálé kéwìlẹ̀ àwọn tíra pẹlẹbẹ sí Ádámù sí o wọ́n ti pẹ́ lọ́hùn sí gbẹni bá kí kọ́ máa kọ́ máa tarí lé yìí mà míì àwọn kan wá dé lóṣù wá ní wọ́n ní Ajimọ́ríkàsì ọ̀dà lọ́dàfà ẹ̀yìn mẹ́ta Ajimọ́ríkàsì orí bákan wọn yóò mi nuna bí máa ń síra lẹ́yìnká wà máa ń síra bí ń kọ́ bẹ̀lẹ́yìnká. ẹni tí ò ní ìmánì sí máa kọ́bùlàwù kò ní ìmánì sí máa bá dàwù àwọn ni wọ́n bí láàkìrátì òun yóò pinnu. orí àláhìrà lẹ́yìn ní ń bọ̀ àti rí ẹni tí ọ̀gbọ́n wájú gbọ́mí ọgbẹ́ ìgbọ́ bẹ́ẹ̀ ni wájú ti lámì àárí àláhìrà tí ń bọ̀ àti ìrí rárá ẹni tí ọ̀gbọ́n tó rí gbọ́ kò ní gba tí ń bẹ lẹ́yìn tí ò ti rí gbọ́ àyìn tó bá wá gbọ́ ló ń gbọ́ tó gba àwọn àfáà tó rí gbọ́ tó gba àwọn tí ò rí gbọ́ iná lẹ́yìn wọn máa rí bó ti rí. láìka láhùdà min rabbihim wa ulaika humul muflihun. bàbá tó Faruk ẹ̀rọ dí àwọn ni. Allahu ta'ala. tí wọ́n bá ti kúrò bàbá sí Ádámù wọ́n máa lọ wọ́n máa bọ̀ bí ilẹ̀kẹ̀ dínú àwa mọ̀ wọ́n bá wọn rí wọn bẹ́ẹ̀ Ọlọ́run ló wá mọ iye ọmọ tó tọwọ́ wọn wọlé kéwú tí wọ́n ń sanwó ẹ̀ ní Darul Ulum bàbá lọ́dọ̀ àwọn bàbá wa onímọ̀sẹ̀gbá wọ́n ní àlàkà matina tábà wá tún yẹnu ilé yìí wò á wá rí pé màmá wa tó lọ léyìí èmi mọ bàbá tó bí wọn bá a ti kéré mọ́ yìí bàbá wa tó Ádámù a máa rán wa lọ́ọ́bẹ̀ tábàkù Lágége tí wọ́n ní a máa káàkiri ibi tí wọ́n máa rán wa kiri nígbà tá a fẹ́ sórí eré wọn á ní ọdọ́dọ̀ bàbá wa ní tó kékeré wọ́n sì fi pupa jọra bàbá wa ẹlẹ́hà wọ́n wá ṣàdúrà wọ́n wá ṣàkó wá dùn ní káwá níyàwó arígbó ti rí wọn ẹ wo bàbá bí bàbá ti rí ni tọjọ kọ wọn ẹ wá wo bàbá tó bí ìyá bí wọ́n ṣe rí tọjẹ bàbá wọn ẹ wá wo àwọn náà bí wọ́n ti dà kọbílà dáadáa nù àmọ́ kí n tó padà bẹ́ẹ̀ kọlọwọlá náà Muhammad dọọlọmù kọwọlá ìròyìn mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ ń bí Fatihatul Baqara yìí àtàlùbáríkà tí ń bẹ ń bẹ táwọn afáàfin tó pé ẹ máa fi ṣe wòlímọ̀ Kùránì pẹ́pẹ́lẹ́ àlìfìlámi tí alìmọ̀lánà náà wọ́n bá dúó níbẹ̀ náà lábá wọn àlìfìlámi mí tún bẹ́ẹ̀ mí wọn àdó ń bẹ̀ kí ló mú wọn lọ bí àwọn sífàtù mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ dákun yín náà ẹ̀yẹ́ wò ẹni bá rí mẹ́fẹ̀ẹ̀fà yìí ṣe ayé rẹ̀ ọ̀dà ọ̀run rẹ̀ ọ̀dà kọ́dà bàbá dáwà sí dúó ń bẹ̀ ó tó kálukú ọmọ lọ tọ̀ yí pé alìfìlámi àwọn kan ní alìfà àti láàmù Allahu a'lam bi muradihi bi dhalik àjọ kí náà ìbá ń tọ́ kíw tẹ́lẹ̀ ni láti jẹ ìjọ tí bàbá ti tí màmá ti lọ kálukú ní tọ́ kíw ìgbà wọn sì fẹ́ràn mi wọn ní kémi náà wá wí tèmi wò alif lam mim ni wọn ní dhalikal kitab alif lam mim alif àti lam àti mímu yẹn fúnra ẹ̀ ní kitab dhalikal kitab kíránu ó tó ké fúnra ẹ̀ zahiran wa batinan tábàdọ̀ àwọn afáwà tí máa ń wà nǹkan kiri bí àwọn sọ́wọ́ Sùlẹ̀mánà yìí ibi kí ni túmọ̀ alif lam mim Allahu a'lam bi muradihi bi zalika ẹjá wa náà wà wò náà ká tó fi gbé ti sọ́dọ̀ sàtíà wala yuzhiru ala ghaibihi ahadan illa man irtada kí ló ṣe tá àkóónú man irtada kákóónú man irtada ká mọ ká tọwọ́pọ̀ ká tọ̀ papọ̀ sàká mọ́ kí ní bẹ nínú ìsà ọ̀hún alif lam mim dhalikal kitabu odidi tírà kan tó já sí pé amú láti ọ̀dọ̀ Nóà amú látọ̀dọ̀ Mùsá ẹbí àdísà náàbì jíwí
a tún wá mú àwọn hawamim àwọn tawasin àtàwọn tọ́símí amú káàkiri bẹ́ẹ̀ tọ́lọ́n fi studi al-Qur'ani òun nìkan ní abá tẹ́bà tí gbogbo nǹkan ti ń bẹ láyé lèyìn orí sí láì fi nǹkan kan kún èyí ń làwọn bàbá Ṣéhù Fárúkù wà lọ́dọ̀ gbogbo àwọn ẹni ọlọ́run níjọ́ tí gbogbo àwọn bàbá Ṣéhù Sídíkì táwọn èdè wa mímọ́ lọ gbogbo àwọn afáwà Usman àwọn náà jáde akànbí ńláńlá yìí ló jòkó lé àwọn ni wọ́n rí bàbá lọ́sàn tí wọ́n rí bàbá lóru lé rí ó ti rí wọn àwọn àgbà ò sì bínú ẹkú oríire nu léyìí wọ́n bínú bò mí o ọlọ́run tí ò fi sàdéhùn fún yaba yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àyà gbé látòrí àwọn bàbá náà ni ọlọ́run tó wá sí bẹ́ẹ̀ Alif Lam Mim ọlọ́run mọ́sá fi àlùbáríkà rẹ̀ ràn wá míyàn bá mọ nǹkan kan mí mọ́ kò ní ìdí àmọ́ nǹkan kan kò ní ìdí àjẹ nǹkan kan ó dábí lójú ọ̀dọ̀ ọlọ́run wallahi al-azim téèyàn bá rí wọ̀ ẹ̀yin mùrídí ẹ̀yin khádìmí ẹ má ju Ṣéhù Miskinu billahi rẹ̀ tọ́lá àwọn súnmọ́ bàbá Miskinu ní pàkátà bàbá Miskinu dẹ̀ ní waliyullah lẹ́yìn bàbá Miskinu tún kà wọ́n mí èyí òun ti tó kéèyàn fi sáyé ó tó fi sọ̀run tọ́lọ́n fi parí ẹ̀ ní pé ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. Allahumma ja'alna minal muflihin. Àmín. Abágàdé wí nǹkan díẹ̀ ìṣẹ́jú méjì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم الله. إنما الدنيا بلاء لم يكن فيها ثبوت إنما الدنيا محل للقيام وقنوت أيها المؤجيب فخرا بمقاصير البيوت إنما الدنيا كبيت نسجته لأنكبوت بيبا من ضجوكك نساري أسنوا بيبا من ضجوكك ní sàré abẹ̀rù ọlọ́run ṣé ti funfun ní òru ń bẹ níbẹ̀ ìròyìn sàré òṣèré tán àmọ́ ká sọ díẹ̀ fẹ́ni tí ó gbọ́ tí ó gbà bọ́rùn nílé ayé yìí ń bọ̀ wá tán ṣèkẹ̀ṣèkẹ̀ فجامنات آمين ربنا بواك مماري كوفي واسب بالجنة àtàwọn ọkọ wọn àtàwọn òbí wọn يسألونك يوم تذكر يسألونك يوما تذكر حين يومئذ عن النعيم يسألونك يوما تذكر أما آدم أو سرارا أما آدم أو سكورا
Fásọ ayé, ọlá ayé, owó ayé, ọ̀padà bílẹ̀. Ṣebẹ́ nìkan ló dìde tí wọ́n fi jókòó ń bẹ̀ o. Ó lè pẹ́ o, ó lè yá o, ọ̀padà kúrò o. Ọmọ Ádámù o sì rọra. Ìṣẹ̀mí ilé ayé ìnira ní. Kódà ìgbádùn ilé ayé ìnira ní. Torí bá a ní ìgbádùn ọ̀hún dà. Inú àwa ìtàlímù náà sọ́ọ̀fà tẹ̀sílù. Ọmọ Ádámù o sì fúra. Láfi ní ogun mọ́tò tó bá wù ẹ́, ogun pósí. Gboyí ọkọ̀ tó bá wù ẹ́, ogun pósí. Bàṣà ará ìlú bá gbé ìpè wọn nìrín kan. Tí wọ́n bá gbé hàn dìlọ̀dìlọ̀ tó dẹ̀ ní agbègbè. Ó lè jẹ́ ìtẹ́ ló sùn sí àbí lágbàlá rẹ̀. Látàzàbù ayé iná o báàlì ẹ̀kí náà. Ọmọ Ádámù o sì kú. Yá bọ́rì á fílímù á sí ìdásọ́ àwọn ti ha. Àmọ́ àlímúta bí a náà ṣáìdánláhó iná sunúbà. إن الذنوب الذي قدمتها كتبت إن كنت ناسيا لم ينسها الله ولم بأنك موقوف على قدمي يوم الحساب ترى ما يفعل الله فما مقالك والأسرار ظاهرة فما انتصارك فيما يعلم الله تب يا ابن آدم أنت اليوم في مهل استغفر الله إن لقاء padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ kílẹ̀ tó ṣú. La ilaha illallah Muhammadur Rasulullah. Salatu wa salamu ala khayri khalqillah. La ilaha illallah Muhammadur Rasulullah. Salatu wa salamu ala khayri khalqillah. هدية واصلة ورحمة نازلة إلى روح والدنا الشيخ فاروق وإلى روح والدتنا أم الخير ìyá wa Ummul Khairi ala walidatina Amina àwọn alájà wa Amina waj'alha Allahumma aminatan mutma'innatan ọlọ́ba àfi wọ́n lẹ́mí balẹ̀ tatiha rahmatuka wa maghfiratuka wa kíkẹ́rẹ́ ọlọ́run ọba ò ní fi wọ́n lẹ̀ lọ́sàn-án lóru ni nígbà kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nínú sàárè wọn tàbí ila yawmil ba'si wal jazaa títí lọ́dọ̀jọ́ ẹ̀san dọ́gbé waj'alhum jami'an ma'a alladhina an'amta alayhim minan nabiyyin ọlọ́ba àpawọ́pọ̀ was-siddiqin was-salihin àwọn tí wọ́n ṣe rere kú wa hasuna ulaika rafiqa òfin rẹ̀ gbélé gbà kankan tó ṣe lọ́rẹ̀ rẹ̀ ọlọ́run akíọ lára bàbá sí Adam àwọn akí bàbá sí Adam lára ọlọ́run akíọ lára bàbá sí Kamal al-Adabi akí bàbá sí Kamal al-Adabi lára ọlọ́run akíọ lára bàbá wa al-Arbaji Yusuf àti gbogbo tó súnmọ́ wá akí ọlọ́run lára wọn akí ọ̀nà lára ọlọ́run ààrẹ gómìnà nìkan àti bàbá sí Mùsá jìrìjì ìṣòrẹ́ Kalambi gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ náà pọ̀ ooo tẹ́tòkè ọmọdé lásọ ni ẹ̀tòkè ní àbí tísàlẹ̀ lọ́hùn àwọn parí ẹ̀sọ́dọ̀ Mọ̀lánà sí àfáwà alimi àwọn
àwọn apárí ọ̀sọ́dọ̀ bàbá wa kò ní ọba àlọ́rin Zulkọ̀rọ̀ ní só Ibrahim Zongambari Al-Qarnayn ẹbá wíwá tí wọ́n wí pé ṣe àbá tó fẹ́ràn gbogbo ọmọ kéwú ṣe ọgbà àbá tó fẹ́ràn gbogbo ẹni wá kàwé yanjú àbá tó fẹ́ràn gbogbo ẹni wá kọ́ṣẹ́ yanjú àbá tó fẹ́ràn gbogbo ẹni tó fẹ́ kí Ìlọrin àti Kwara ọ̀dà والله يعصمك من الناس تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bàbá dáa púpọ̀ bàbá pàdé ní ibi tí wọ́n mú wa lọ ní Morocco wọ́n á ní bàbá yìí dákun irú táà ní Morocco yìí ẹjọ́ máa ṣẹlẹ̀ lọ́rin bàbá ní ha orí bẹ́ẹ̀ wọ́n ní ẹlọ́pọ̀ mọ̀ ní ẹlọ́pọ̀ ìmọ̀ òun gbẹ̀dẹ̀ wá ẹ̀tọ́ pé lágbájá wá bí wọ́n bá fẹ́ràn gbogbo ọmọ wọn nípa pè wá nítorí ti ṣe káàdà gbogbo ẹni ọba dáa fún lọ́mọ kí ó ní máa dùn mọ́ bàbá wọ́n ní múra yín lọ́wọ́ èyí tá ń tọ́ kíkọ́ lọ́wọ́ ṣe fún wa lọ nínú àti gbogbo agbègbè ẹ̀ inú wọn máa ń dùn sí nǹkan rí wọ́n tí wọ́n á ṣe mọ́lídì fún Sheikh Ibrahim ìyá àti gbogbo lọ ní wọ́n á gbàlejò sáàmùtà gbàlejò rẹpẹtẹ àwọn akìmọ̀ ní bàbá ọ̀dà wípé tẹ́ǹwí ń bọ̀ díẹ̀dẹ̀ wọ́n ní máa wò ó tún rí mi ó tún rí mi ẹ̀yẹn sáàtì máa jùmọ́ra yẹn fẹ́ràn ara yìí nígbò tó wá ṣe sàá àtọ́ wá ṣe díjọ́ orí tàǹpẹ̀ ní ẹwọ́ ti díjọ́ náà ọlọ́njẹ́ mi bàbá ogun o bàbá ìmọ̀ Fúlàní ọlọ́njẹ́ àrí wọn pẹ́ tàlékún àlàáfíà fún wọn bàbá ìmọ̀ Màlé ọlọ́njẹ́ àrí wọn pẹ́ tàlékún àlàáfíà fún wọn bàbá ìmọ̀ Gàmbàrí ọlọ́njẹ́ àrí wọn pẹ́ tàlékún àlàáfíà fún wọn bàbá wa Jánásì ọlọ́njẹ́ àrí wọn pẹ́ gbogbo àwọn fáàrí Ìlọrin nínú kéwú nínú ìwé wọn wá parí ẹ̀sọ́dọ̀ àfáà mi Maulana Sheikh Habibullah حفظه الله ورعاه lójú ní bàbá ń fáyìn sí lójú ní bàbá ń dá gbogbo fìtínà ta kó bá wọn kọ́dọ̀ ọlọ́run jọ lágbára rẹ̀ subhanaka Allahumma subhanaka Allahu ta'ala سبحانك اللهم في شيخنا مديرنا حبيبنا العالمين مديرنا حبيبنا العالمين اللهم نكفر يا راري أن سبحاني هو عزتي وجلالي كمالي كمالي nígbà tí Ọlọ́run bá tó bá rí tó ṣe tínú ẹ̀sùn fún rẹ̀ àtàlẹ́ kí Ọlọ́run ó di ẹ̀ká kí ni láyà bílógún wá sí fúnà ẹni táwọn ròyìn lé ròyìn rẹ̀ tánjẹ́ ìfàtìhì àtóbẹ̀ wọ́n máa kàtàrù lẹ́hà haka kàtàrí àwọn àfi kíké tọ́lọ̀ fi ń kíra rẹ̀ àfi kí Ọlọ́run lára àfáà wọ́n lá pé mú sẹ́wà dáhùn ti tẹ́lẹ̀ gbogbo ọmọ ọlọ́mọ tí ó wẹ̀ ìwò látòrí mọ̀díwò ìkàrí gbogbo tí wọ́n bí àti tí wọ́n tọ́ ọlọ́mọ jẹ kankan ọba jẹ́ pẹ̀ láfi ń pè jalaluka Allahumma fi shaykhina mudina habibina alamin mudina habibina alamin kamaluka Allahumma fi shaykhina mudina Allahumma bi shaykhina أحمدك اللهم بشيخنا مديرنا حبيبنا العالمين مديرنا حبيبنا العالمين فيرني وانفواني gbogbo ẹni ń jẹ́rọ yíṣù ní káàbà lénìí Maulana Sheikh Yusuf al-Hilali al-Markazi al-Adami alájì tuntun ọlọ́jà rí wọn pẹ́ gbogbo ẹni jẹ́ ní káàbà àgbààgbà Maulana Sheikh Abdul-Yakin àwọn mawalina Sheikh Hamza bá a bá pè wọ́n ní Sheikh ní àyìn lọ́dọ̀ àwọn táǹsì káàkútọ̀ sí bá kiri a pè wọ́n ní Professor lọ́dọ̀ àwọn Academy àwọn a pè wọ́n ní Sheikh lọ́dọ̀ àwọn akọ́ọ̀dìmí ní káàmì ìrúwa àwọn Academy lọ́dọ̀ àwọn ní Kamulaza
gbogbo ẹ̀ náà ni Ọlọ́run ti fún Sheikh Adam gbogbo ń tọ́lọ̀ ní káwọn bàbá yìí ṣe kalẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo náà wọ́n ti pèsè ní àyín Mọ̀lánà ti wá bí akí Ọlọ́run lára wọn kọ́lọ̀ ń jẹ́ kí márkàsì ó máa lọ láíláí ní dáadáa tọ́lọ̀ ń ṣe sínú agboolé bàbá Sheikh Farouk wọ́n lá Sheikh Adam mọ́jọ́ ó bàjẹ́ o wọ́n á nàzálà kalẹ̀ tọ́dọ̀ àfọwọ́ Siddiq Farouk صاحب العبرة صاحب المعرفة صاحب الفقه والشريعة الإسلامية صاحب الفصاحة والنباهة والبراءة هذا كوبا مكيكي كمارا كوبا مكيكي تبا ما باتي بابا كو يلقو إنوا ما دون اللهم جوكين لا إلهي آمين وبجوا ستون ǹjẹ́ ìṣe tó wá ga tí gbogbo ayé wò ní pé ẹ̀sẹ̀ á di Haruna lọ́dọ̀ Musa tí ọ̀rọ̀ fẹ́ mú mi èèyàn máa rátakò látòkè ẹ̀gbọ́n ní kò sí ní jàbúrò ọba wọ lọ́hùn ẹ̀gbọ́n ó jòkó jẹ́jẹ́ àbúrò wa ní kí ní jẹ̀gbọ́n ń lọ ń gbọ́n bọ̀ máa gbọ́n sọ́dọ̀ ara rẹ̀ ń bẹ̀ òun náà Ọlọ́run wá síbẹ̀ lọ́dọ̀ yín alhamdulillah ẹ̀yin lè fà ó sẹ́yìn náà bá takété ẹ lọ takété bí kálukú ọmọ ṣe jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ kò ní dùn báyìí ṣé Usman inna lil asma'i fil musammayati athara tí ọba ní tọ́lọ́wọ̀n bá ní gbádùn wà orúkọ a máa ṣe kí ni a máa ro ni Usman Zainu rẹ̀ ní èyí yìí ni wọ́n fi ròyìn ẹ̀ ẹni tó lójú tì ní ẹ pé àti sọ̀rọ̀ èyí ṣe ti bá débi mímọ̀ o ọlọ́sàlẹ̀kùn dáadáa yìí o ilé yìí ó bàjẹ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ láíláí ọlá Muhammad Rasulullah ẹni tí èèyàn bí takété ń bẹ lọ́dọ̀ ẹ̀yìn náà lìsánù ń bẹ kálàmù ń bẹ ìbádà sí ń bẹ ẹgbogún ẹ̀ náà ni ẹ wá ní gbogbo ń tọ́lọ̀ ń ṣe lára sí Suleiman ẹ̀yìn ló ṣe é fún yóò sì máa lọ bẹ́ẹ̀ láíláí kò ní kú أبا سيد سليمان الحمد لله الذي هداه لهذا هداه الله أن يعرف وأن يعترف أعطني معرفة أعطني اعتراف متابع يكون لونيا تباك بامبو أما مسكين كوني باباك بامبو ẹlòmíràn Ọlọ́run ṣe báyìí fún mọ́kànlá ti bàbá àgbà kan mọ́ ẹ̀yìn náà wà gbà pé ẹni Sulemana jọ òun sínú tọ́lọ̀ fi lékún ọlá rẹ̀ nípe wọ́n Sulemana ó sì báyìí ní tọ́lágun Ànábì Sulemana alayhi salatu wassalam ó rí ara rẹ̀ gẹ́gẹ́ ní pé ìmìnàlọ́n sí báyìí fún ọwá ní àwọn ẹsẹ̀ àǹgárùmọ̀ bí ìgbà tí ẹni mọ́tò tọ́pọ̀ fáwọn tí ń ta mọ́tò wọ́n ní wọ́n bá ń tún ṣe àwọn èèyàn máa ń lọ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ Ànábì Sulemana ni gbogbo àwọn ẹ̀sìn yìí owó iyebíye ni ọwá rí pé ẹkọ́ àwọn ẹ̀sìn náà wá kí n wo àwọn tí ń tọ́jú ẹ̀sìn gbogbo ẹ lọ gbá ní wọ́n yíyẹ̀ wọ́n wò láti nǹkan bí aago 12 fáà wòye àtúnwòye àtúnwòye Ànábì Sulemana wá wò sí pé ọjọ́ mà ti lọ nígbà tí ó wọ aago wá rí pé òun ọ̀ká ìlà òun ọ̀ká lásán lóní tẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí náà lẹ̀ kárí wọ́n sàyà máa tọ́ kí wùn sí kíá Faqala inni láti sàúsù tẹ́lẹ̀ ilé ní búlọ̀kùnrin máa gbáyìn lẹ́nu ní o wọ́n máa kéèké gúkè a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa wahabna li Dawuda Sulaymana ni'mal 'abd innahu awwab إذ عرض عليه بالعشي الصافنات الجياد. Pàtó jọwọ́ rọ̀ lẹ́ wọ́n á kó àwọn dúkìá rẹ̀ wọ́n á kó wá bá àwọn sọ́ọ̀fì náà tó jíyádù àwọn dúkìá tó dáa kí n tu bẹ́ẹ̀ kó lè ṣe déédéé ní tàn kó káàkiri láyé yìí. Nígbé yẹn wọ sọ́ọ̀bù rẹ̀ sọ́ọ̀bù mi náà ló kún báyìí ilé kí omi náà ló tó báyìí ilé ìwé mi náà ló tó báyìí ọ́fíìsì mi náà ló dáa tó báyìí àwọn ọmọ ọ̀dọ̀ mi lọ́pọ̀ tó báyìí ní wọ́n ń wò wọ́n inú rẹ̀ wá ń dùn àwọn ìyàwó mi lọ́pọ̀ tó báyìí àwọn ọmọ mi lọ́yà ìdámà tó náà wé tó báyìí. Faqala inni
أحببت حب الخير عن ذكر ربي. inú rẹ̀ ń ti ń dùn níbi tára rẹ̀ ti ń yá ní ọ̀bá rántí káyìlá ní ọ̀bá rántí kálásárì ọjọ́ ti lọ lọ́wọ́ ní inni ahabbtu hubbal khairi mo sì fẹ́ràn oore tó báyìí an dhikri rabbi wa tagafaltu wa nasitu dhikra rabbi tó yẹ gbọ́dọ̀ náà ló fún mi bí irú èmi àti wọ́n tá a máa wo tẹlifíṣàn tá a ní kírun tá a máa wo Facebook tá a ní àpàdúrà tá a ní ṣe tìláwà mọ́ tá a máa wo kí ni WhatsApp tá a máa ta Instagram tá a máa ta kí ni tó máa ta lérí fóònù àyílọ̀ kọjá alásàrí ọ̀tẹ̀lé a máa wo tẹlifíṣàn ní géèmù yìí dá pàápàá jùlọ níjọ́ bọ́ọ̀lù kálukú ní èkìrùn iná wa ni Suleiman ẹwọ tó ṣe ń jọ náà ọwá ní إني أحببت حب الخير عن ذكر ربي. àwọn oníkìrá sábọ̀ àwọn ní àlèpé ní inni ahabbtu hubbal khayli torí pẹ́ sí ni àwọn tá a bá ké ní kìrá hubbal khayli kìrá àti ọwà mutawatira kìrá àtọwà mutawatira ní ká ké ní hubbal khayli ó lè kó tẹlifíṣàn sínú ó lè kó mọ́tò sínú ó lè kó owó sínú ó lè kó ìyàwó sínú ó lè kó ọmọ sínú kó lè ka àwa tòní náà tó tá a bá ké ní hubbal khayli aláwọ̀ gẹ̀ẹ́sì mọ́ tó lè mọ́nà tó gẹ̀ẹ́sì ni wọ́n ń bá wí àmọ́ hubbal khayli ni mo sì á fẹ́ràn oore ní àwọn arántí ọlọ́run tó báyìí. حتى توارت بالحجاب. títí òòrùn fi lọ́wọ́. ردوها علي. ẹ kó gbogbo àwọn ẹ̀sìn ọ̀hún wá. فطبق مسحا بالصوت والأعناق. ló bá yọ ìdá ní báńkì ẹ̀sìn lẹ́sẹ̀. àwọn ẹ̀sìn tó yẹ kó tà ní 1 million bí àsìkò sí lọ́jọ́ wíwẹ̀ o. ẹran gan-an ṣé kò wúlò lásìkò yìí ká tó wá pẹ́ sí. ní báńkì eléyìí ní báńkì lọ́rùn ọba gbogbo ẹ̀jẹ̀ fọlọ́. ọlọ́run ló fún mi. eléyìí wa sọ mí dọ̀tọ̀ ọlọ́run. kò ní sọ mí dọ̀tọ̀ ọlọ́run. ọwọ́ apá gbogbo ẹ̀jẹ̀ fọlọ́. ولقد فتنا سليمان وألقينا على. kéèsì mi ni ọlọ́run ní ní sọ́tò sọ́fàtì ọlọ́run bá ló dáa kò burú. ìwọ́n gbọ́n ọba dúkìá rẹ̀ jẹ́ fún mi ọ̀tẹ́rí bá fẹ́ mi ọlọ́run tó ti débi ọlá tí ọ̀sẹ́ni tí ó mú ọ tí ọ̀sẹ́ni tí ó bí ọmọ ọ̀dà yìí tó ju tó ń ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ látúnṣe fún ọ. فسخرنا له الريح تجري بأمره. àwọn lẹ́yìn màláíkà ẹsẹ̀ atẹ́gùn rọ̀ fún kọ́mọ gẹ̀ẹ́sì mọ́ kọ́mọ gun pílẹ̀nì kọ́mọ gẹ̀ẹ́sì mọ́ kọ́mọ gun atẹ́gùn. فسخرنا له الريح àwọn ọlọ́run wá ní Suleiman ò ní ẹsẹ̀ tó gé lẹ́sẹ̀ tó gé lọ́rùn tó gbà pàwọ́ la fi kí ọ la sí fún ọ tó ríra rẹ̀ máa dàlá ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni máa wá gun atẹ́gùn lọ́kọ́ gun pílẹ̀nì láyé kìí ṣe pílẹ̀nì tẹ́ ń dáná sí o atẹ́gùn ni tọ́ba ti ṣe tọ́jú ọlọ́bì kan yọ kọ̀mẹ́ndì atẹ́gùn bisimilayi ni ń lò bisimilayi rahman rahim bisimilayi tá a fa nabi inú àná nífa bisimilayi tí wọ́n kàkún mọ́tò ń lọ pọ̀fọ̀ gbogbo ọ̀fọ̀ kún agbárí rẹ̀ kò jẹ́ ọmọ kódà ọ̀há súra kan náà lùkùrọ̀ àná ọ̀fọ̀ ni ọmọ yìí tó pa láàárọ̀ ọmọ yìí tó pa lọ́sàn ọmọ yìí tó pa gbà tóòrùn bá yọ ọmọ yìí tó pa gbà tóòrùn bá ń wọ̀ ọmọ ọ̀fọ̀ tó pa ní òhò ọmọ yìí tó pa ń dọ̀bálẹ̀ tábà ní ọkọ̀ alukùrọ̀ àná fọlọ́ ọ̀fẹ́ kúrò aláwọ̀ ààrẹ nù. bisimilahi rahman rahim bisimilahi mujiraha wa mursaha inna rabbi agafuru rahim tinú hànú. إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللولو سو مسكين ọ̀pá rẹ̀ ń bẹ kùmọ̀ rẹ̀ ń bẹ átìmí rẹ̀ ń bẹ dókítà bá ń là báyìí tẹ bá pè bí jí pé owó sì máa jáde nù yàrá. إنه من سليمان وإنه بسم الله الرحمن
níjọ́ kan ó wọlé yí wá láyé ọba sí Abdulkadir wòlíì ńláńlá àwọn àgbàlagbà àjọ náà wọ́n fi tó alé tí èyí ọmọ kékeré ọmọ gbọdọ̀ máa gbàgbé nǹkan wọn lọ́wọ́ á dé Ìlọrin ní àìlọ́wọ́ ní àwọn àfáà onímẹ́lẹ̀ àwọn ní ọmọ kí ó gbogbo wà lọ́dọ̀ ọba bàwá sí Abdulkadir ẹ̀ ti pèsè wù àwọn ọba wa ní ìwé ṣe ọba lásán wòlíì ni wọ́n àwa ni ọyẹ kó o fi kan hàn yín lẹ̀ yìí kí ló wà fi hàn wá àwa ni kò pé igbá wa àwa ọ̀làlẹ̀ báyìí ó ní wọ́n fi gbá dé àwọn adé tán àwọn pẹ́sà ó gbé lówó bá sì kele tí ń lẹ̀ ẹ̀ níwájú ọba àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sì bàbá Sádàmù ní ọba Abdulkadir máa falapa ní ibonu báyìí kì í sọ̀rọ̀ ẹ̀wọ́ kan wò báyìí tó bá ti wò báyìí balógun àgbà àjọ náà ọgbọ́rọ̀ fún un tó bá tún wò báyìí balógun tó tẹ̀lé ọgbọ́rọ̀ fún un ẹwà wájú àfa àgbà tó wà ń bẹ̀ bíjì sí nù wọ́n níwà tó wá sí bẹ́ẹ̀ àwọn àwọn balógun àgbà àjọ náà balógun àgbà àjọ náà wà ní tọ̀ ẹ̀ka ké sí àfa àgbà wa ẹ̀ké sí wọn lókè malé ẹ̀ké sí wọn wọ́n sàlẹ̀ gàmbàrí ẹ̀ké sí wọn ní àfa wa ní kíní ẹ̀ké wọn ní kíní àwọn àfa àgbà àjọ náà ọba kojọ ẹ̀rọ ọlọ́run yìí ló dé ọfẹ́ kọ́ akéwúlẹ̀ yìí ni nǹkan tó gbé wá nìyí kọ́dà bó ti ṣe ẹ̀sì kìíní nǹkan orí ájìmí kan lọ́la sílẹ̀ ẹlẹ̀ náà ni owó bá dé ó sì lóun fẹ́ kọ́ wa ní kéwú gbogbo ẹ̀yìn àfáàtẹ̀ sì jẹ́ máa kéwú kéwú abẹ́ kéwú láwọn kéwú tó tún ṣe káwọn orí lọ́wọ́ tún là ìgbàdé owó bá tún sájáde lẹ́rọ ọlọ́kan náà wà bàbá ní kiri jẹ́rẹ̀ nílẹ̀ yìí ọmọ olútọ́ wá Ìlọrin ní èyí tó ṣe kátàkátà ní síhìrù lẹ́lẹ́ yìí wọ́lá ìfìlíwù sáhìrù àìsù àta òkìdọ́ ní sẹ́rí rẹ̀ òkìdọ́ ní lábọ̀ ákínú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ alayé ní ẹsẹ̀ fún ìsàlàyé fún ní ẹgbọ́n tó bí bàbá àgbà ni àwọn afágbàgbà náà dákẹ́ ọba wọlé lẹ́wọ́n ní nǹkan tó ń ṣe afáàbá láti mi wáyé ó sì dùn mẹ́jọ́ mọ́ gbàgbé ókú afáà náà bàbá sí Ádámù sọ bàbá ẹlẹ́ àná sọ fún mi ọlọ́run bò kúkẹ́ gbogbo wọn ọwọ́ láti mi lẹ́ni àfigbádé wọn àfigbádé ọyá sí gba àwọn òsì náà bá yé lárúbá àkàndé sunkún owó mi o owó mi o owó mi o owó mi o owó mi gbogbo ọyọ kìí náà bá wí o àbá wa ní tọ̀ wọ́n wá o àbá tó ló mọ nǹkan kí ló rí owó tó gbé nù ọyá dá owó náà padà fún ní fún ọba ti bẹ ọwọ́ wẹ̀wọ̀n ilẹ̀ ìgò tó lọ Ìlọrin yìí náà Allah 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 Layali Allah 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 Solo ilmi Allah 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 Mali Allah 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 Hayati Allah 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 Mamadi Allah 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 Suke Allah lọ́bá dàmú wọ́n yá bí ẹ̀dí wọ́n bá dì lókùn ìlọ wọn dì lẹ́sẹ̀ wọ́n bá ṣe bá rí ìlú lọ́rin ló ṣe bá rí ọba ní ẹ̀fílẹ̀ ẹ lọ sí mọ́bí kan kọ́ máa lọ sí èsì kìfàárù ọ̀tọ́gbèsè ó dìgbà tí lárúbá yóò bá sun kó máa ẹni tó gbé owó rẹ̀ ní sọ àwọn iná owó bá ń lẹ̀ yìí owó àánú ọlọ́run owó yìí mọ́ nílà náà lọ́wọ́ sí bẹ́ẹ̀ nígbà pé wọ́n ní wọ́n lọ ẹ̀bùn lówó bá olùsí ní kátàtàlíkà ní wọ́n àti òjẹ̀ kòkó ńlẹ̀ yìí o ọ̀tán o àwọn apẹ́ kò ní tán ọlọ́run tó gbé ajísìlẹ̀ wọn lè bá wá sí lọ́rùn dìde la uqsimu bihadha al-baladi wa anta hillun bihadha al-baladi wa walidin البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد
لا أقسم بهذا البلد ìlú yìí tó fi búra lọ́wọ́ Al-Qur'ani ni wọ́n ṣe Al-Qur'ani ni wọ́n yọ nígbà tó lọ ń gbé afá límìdí ọwọ́ àtọwọ́ èmi àti ìwọ ká lè wọnú wa anta hillun nítorí bá lè bàbá rẹ̀ fi kún ní má bàjẹ́ tó bá jẹ́ nǹkan rí àìsí bá ìpele àti àsọdá ẹ̀yin tẹ́ ń bọ́ àwọn àgbàlagbà lọ ṣe sùúrù bẹ́ẹ̀ bá ṣe sùúrù ẹ̀sùn fún gbẹ̀yìn ni o. anta hillun bi hadha albalad ìntọ́bákùn lè bàbá jẹ́ nígbà táwọn àfáwà ìdé nísìnyí wọ́n tún ti bẹ́ẹ̀ lé ṣe ni ẹwò yẹn tí ń wọlé yìí láti yóò ní ẹwò yẹn tí ń wọlé yìí ṣé àfá Suleiman àti ṣé Siddiq àti ṣé Usman ṣé wọ́n bọ́ ọkọ̀ ọlọ́rin jẹ́ ní àbí wọ́n tó kọ̀ ọlọ́rin ṣe èwo ni wọ́n ṣe ń bẹ̀. أنت حل بهذا البلد أم أنت حرم بهذا البلد حل وما حلال حرم وما حلال الله ẹni tó bá kó gúwọ̀ lọ́rin ọmọ àlè lọ́rin ẹni tó kó wáyàkìlà wọ lọ́rin ọmọ àlè ni ẹni tó kó fọ́wánà wọ lọ́rin ọmọ àlè ni mọ́ká ẹni tó kọ́ sí wọ̀ lọ́rin ọmọ àlè ni ẹni tó kó kókó wọ̀ lọ́rin ọmọ àlè yóò lẹ́gbẹ́ gbogbo ọtí náà wọ́n mú bẹ́ẹ̀ ọkẹ́ ètò ẹni tó kọ́ klọ́ọ̀bù wọ̀ lọ́rin ọmọ àlè ni ẹni kọ́lé ijó wọ̀ lọ́rin ẹni kọ́lé ijó wọ̀ lọ́rin ọmọ àlè ni o ẹni kọ́lé aṣẹ́wó wọ̀ lọ́rin ọlọ́run ọmọ àlè ni ya òkùnkùn mi ha bẹ̀rẹ̀ bàládì wọ́n ní ilé kíjìgbà wà bọ́ ní kíjìgbà jẹ́ ìta ìjẹ́ rin wọ́n ní ṣé wọ́n wòlíì ni wọ́n bàbá wa tàná tó fi àwọn àfá wa wọ́n ẹni ọlọ́run wọ́n sì gbà fáwọn ẹni ọlọ́run àwọn wá dìde nísìn tí fáìlì tàfá sì dínkù ní ká sí ni àbítàfá Usman àbítàfá Suleiman tọ́lọ́run wá sí lẹ́ẹ̀kà tọ́lọ́run wá ní òun fi sẹ̀sán fáwọn bàbá wọlé yín wò wọ̀ọ̀dẹ̀ yín wò ẹni ọlọ́run bá gbé nǹkan dìde nulẹ̀ ẹ má takora yín ẹ gbà fọ́lọ́run nítorí kí màlẹ́ má bàa lọ nulẹ̀ yín wọn ò nírú ẹnu lé míì ẹyọ kan rú ẹ̀wọ̀n níbò mi wọ́n sì sunkún ẹ̀ ọlọ́run tí ì sí kọ́ máa yí ọ níbi tó bá wà ọlọ́run ọba imúdà fèrò zamani ni wọ́n kà dé gbogbo mọ́rì ni ó lè gbé kú tẹ̀ ní kúrò ẹ̀ mọ́ ta ni ó mú sí látara báyìí torí kí má bàa dá yín jòkó torí àárọ̀ ọ̀la àti jòkó tó tún kù gbogbo èyí tí wọ́n rí náà fáwọn pé ẹ̀sà máa ẹ̀ ní o bàbá ṣé òṣàrò làwọn parí iṣẹ́ láàárọ̀ yìí ni wọ́n lọ wọ́n ti já àfá àgbà ọwọ́ wọn báyìí ní sí ọ̀dàmù dákẹ́ sí bàbá náà dá púpọ̀ àwa náà parí ẹjọ́ kan káṣe dáadáa o káṣe dáadáa sílùú wa anta hillun bi hadha albalad wa walidin wa ma walad kí bàbá ó bí máa rí kí ìyá ó bí máa rí wa khayru qabilatin bọ́ọ̀lù ọmọ ṣe dáadáa wọ ẹ̀gbọ́n àtàbúrò ọmọ tẹ̀lé ra báyìí tó mọ̀ dáadáa tó mọ̀ sí dáadáa báyìí àbí ká lè foundation ẹ̀bí dáadáa kalẹ̀. Tẹ̀síbù fún ọ̀há bílẹ̀ ìwásílẹ̀. Bàbá fẹ́ kí lé ọ̀dà kọ́mọ ọmọ máa ń lọ dáadáa kọ́ máa ń lọ bẹ́ẹ̀ àbí ká lè foundation rẹ̀ nígbà tá a bá ń fáwọn ìyàwó wa. Tàkùnmù lẹ́yìn lásùmọ̀tà sùnmù sáyidá. Ẹ máa yan nẹ́fìlà nìyí. Ẹ máa gba àwẹ̀ ní ọ̀dọ̀ bá ti fẹ́ fẹ́yàwó rẹ̀ náfìlà ní òfin fẹ́ ọmọbìnrin bá sùn tó ọbẹ̀ ìfẹ́bìnrin ní ìsìná làwọn ọmọ rẹ̀ ọmọ sí àwọn náà wọ́n máa bá sùn jùwọ́ náà lọ kò ní síbẹ̀rẹ̀ ọlọ́m̀bẹ̀ tẹ́ǹbá yẹn náfìlà tẹ́ǹbá ń ṣàdúrà ní gbogbo ìgbà tẹ́ǹsá Al-Kùránì kalẹ̀ ní tí bàbá yìí máa ṣe tán rà káàkiri lọ́dọ̀ àwọn àfáà tó ń tà fún wọn yìí. تصون حقوقها للخلق فدرها. Ẹ̀gbọ́n pàbúrò lọ́wọ́, àbúrò fún ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́, àǹtí èyí tó lọ ilé ọkọ, èyí tó rí ṣe, èyí tí ń ṣe wàhálà lọ́wọ́, èyí tó ríwé kà, èyí tó ríwé kà, ẹ dára wa pọ̀ ká ṣọ̀kan. Wàtáàmùrù bí lè máa fi nìdáàbù wa ṣàrẹ́. Inú ilé tó bá fẹ́ jẹ́ lé eré tí ò ní parí láíláí. Tààmùrù bil ma'arifi. Ẹ máa ṣe wá sí ni, tani ò lè ṣe wá sínú gbogbo. Kọ́lá àwọn ọmọ táwọn náà bí, wọ́n ti dàfà tóbìnrin. Àmọ́ kó jẹ́ pé ilé yìí ni wọ́n ti ń sáwó, ilé yìí ni wọ́n ti ń ṣẹbọ, ilé yìí ni wọ́n ti ń pààyà, ilé yìí ni wọ́n ti ń dà lámọ̀rí èèyàn rú.
wọ́n è mú yàn jì gbogbo ń dábàtà tó bá kù tó bá ti wálé yẹn ilẹ̀ ẹ̀bà jẹ́ ó kú bójú yàtọ̀ ẹ̀yìn náà sì dáa. wọ́n tẹ̀ ní ànìmọ́ fásitì fàdílà wọ́n tẹ̀ ní ànìmọ́ fásitì fàdílà. ìmọ̀ àti dọ́gbadọ́gba ọ̀dọ̀ gbogbo wa pàápàá nílọrin wa yìí àti Kwara ìbò ní ń bọ̀ yìí o ìbò ní ń bọ̀ yìí àbójẹ̀ ti dé rẹ̀ káwé. tọ́ àwọn ní mbẹ lókè náà ẹ ṣe eré ẹ má dùn tara yín káfí tí àwọn bàbá wa ti yá wa yín náà ti káfí wòwò ipò orin àbáwá sẹ́wọ̀n Sulemana òde nìsín látara alukurani látara àdúrà níbo làbá wa sì dínkù òde gbogbo mọ̀rọ́kọ̀ mọ̀ pé àbá sì dínkù lọ́bẹ̀ wọ́n kí wọ́n tó kọ́ lárúbáwá níbi ọlọ́run ṣe é dé níbi tí sọ Adam fi mọ̀ pé ọmọ mi nìyí ẹ̀rí wáyé tí ẹ̀ náà bá ṣe dáadáa nípò tẹ́ wà gbogbo lẹ́bù tẹ́ bá wà ẹ ṣe ní ṣe pé Ìlọrin ò ní bàjẹ́ Kwara ò ní bàjẹ́ Nàìjíríà ò ní bàjẹ́ ńlọ́lọ́ wọn fi da iná lérí àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀sẹ̀ tó bá wọn òṣìṣẹ́ àwọn ọmọ yín náà ya wọn dààmú gbogbo ẹ̀yìn ni torí ẹ fẹ́ sọ àwọn tó kàwé dààmú gbóngbà tẹ́ ẹ̀sẹ̀ tọ́ wọn fún wọn ẹ̀yin tẹ́ bá ń dupò ipò tẹ́ bá dé nì ẹ fi ṣe dáadáa káyọ̀ máa dákọ̀ yín káyọ̀ máa sọ̀rọ̀ yín dáadáa káyọ̀ máa pìtàn yín sí dáadáa ẹ̀sìn fẹ́ bí ẹ̀sìn fara kódà bẹ́ẹ̀ jẹ́ sínú àwọn kan ní káṣífù Amẹ́ríkà Christopher Columbus òun náà pè ní káṣífù Amẹ́ríkà àwọn kan dé sí Amẹ́ríkà kó tó dé àmọ́ngbà tó dé ó gbé àfukar àti ara ó lè ṣiṣẹ́ tọ̀ kó dúntàrẹ̀ bí bàbá wa alágbàdì ò ṣe dúntàrà wọn tọ́nà wọn wá dá wọn lẹ́bi tí bàbá wa ṣé Ádámù dúntàrà tí bàbá ṣé Kàmálì dúntàrà wọn tọ́nà wọn ń dá wọn láre ẹ̀wọ̀n bàbá wa bí gọ́ rẹ̀ gbogbo ọmọ wọn ní lọ́ọ̀yà ládájọ́ làáfà àgbà nígbà tí wọ́n ṣe eré ni ó tún kọ àwọn àfáà mi ewúrẹ́ aláya ẹwọ́ gbogbo àwọn ní bàbá abásàlù àgbà àdáńgbá ẹwọ́ bàbá ń sàláàtì ẹwọ́ lẹ́wọ́n ìdí pàkátà àwọn ọ̀fọ́ tí kún bá ti kú òní ẹ ti kú òní wúlà máa wọ ẹ ti di wúlà ọlọ́run ti yọ mímọ̀ àjálì fún màdì àti àmúsà ó yọ kú lọ́rọ̀ yín ẹ wá di wúlà tí kì í sàdúrà kọ́lọ́ ó ṣe yín ní wúlà àbí wúlà máa wù lẹ́fẹ́ ọlọ́run mọ́ ṣe mí ní wúlà àwọn wúlà ní wọ́n fọ́ tí pọ̀ wọ́n fò gbogbo pọ̀ wọ́n fò gbòrò pọ̀ wọ́n fẹ́ gbogbo wọ́n fẹ́ rí èèyàn fún ọlọ́mọ́sà sí wá ní wúlà máa wù ọlọ́mọ́sà wá ní wúlà ọlọ́run yọ mímọ̀ àtàlẹ́kùn máa jà alóòbẹ́ kí àtàlẹ́ àǹsà ọlọ́run yọ kù lọ́rọ̀ wọn látàyé inú wọn náà ń dùn pa wọn di wúlà àbùkù ti kàn wọ́n látàyé yóò sì kàn wọ́n dàbí kíámọ̀ ni ẹlòmíín sì mú jù bẹ́ẹ̀ lọ́kọ́yà kò ní rí nǹkan kan sí ẹ má jẹ́ òpin mi kú lórí mọ̀ọ́dún ká tètè darí. ولنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. ó tẹ̀ mọ́lẹ̀ o ìmánì lè dé o ẹni bá ṣe rere ní ọkùnrin àbóbìnrin àwọn kírísítẹ̀nì náà ṣe rere àwọn ni wọ́n ṣe wo kíní tó wúlò yìí wọ́n kírun àmọ́ wọ́n yẹ ṣe mọ́mìnì tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn aláwọ̀ mi wà láyé wọ́n ṣe dáadáa wọ́n yẹ jìnnà wọn lẹ́sẹ̀ èyí tí wọ́n bá ní kó wo yóò wo sílẹ̀ náà ní jẹ́ awo wọ́n yẹ túnà sí ara wọn wọ́n máa dó tira wọn ní lérí àbòsí wọ́n dó tira wọn lérí pé ágìjà rẹ̀ kó dàbọ̀ ṣàìdá àti dáadáa àtàìdá owó dó tira wa mọ́ àdó tira wa mọ́ ẹjẹ́ apàdà sí pé mọ́nà àmì la sọ́ọ́lẹ̀ ẹni bá ṣe rere fọ́mọlà kejì ọkùnrin ni وهو مؤمن wọ́n bá nígbọ́ lọ́hùn gbọ́ pẹ̀lú ẹ̀. فلنحيينه حياة طيبة. ọlọ́run náà fún ní life tó dáa good life ní ó lò ẹ̀mí rẹ̀ ogun mo bẹ́ẹ̀ lọ sí ọ̀rọ̀ Suleiman pé màmá wọn ni wọ́n ti ná 100 ọdún kọjá láyé ìjàngbọ̀n àti ayé ìjàngbọ̀n yìí ayé ìjàngbọ̀n àti ayé ìjàngbọ̀n
ìjẹ́pẹ́ là máa ń fẹsẹ̀ kó tàbá lọ lóko àwádàgbàsóko ìjàngbọ̀nlá sí láàrin ìta gbangba mọ̀gámàrà àti mọ̀rágámà wọ́n ti ra ṣáájú gàáyìn wọ́n sì gbé gàáyìn ṣáájú ra mọ̀gámàrà mọ̀rágámà mọ̀gámàrà ní ìjàngbà mọ̀rágámà ní ìjàngbà kò sí ìdẹ́yìn òní sínú ayé ń bẹ àmọ́ ṣe é sójú ọ̀nà ọlọ́run bọ́ọ̀ bá ti ṣe òní déyìn òní jẹ́ nǹkan kan gbogbo àtà ń bẹ ní kéwú lábẹ́ Mọ̀lánà Sheikh Adam Allah tó wá dábẹ́ Mọ̀lánà Sheikh Habibullah Allahu hayatahu tábà wà ní kíláàsì tàbá Suleiman Nada ẹ̀dàkùnrin ṣiṣẹ́ kan lọ́wọ́ ẹ̀dàkùnrin ṣiṣẹ́ kan lọ́wọ́ àwọn ṣiṣẹ́ kan lọ́wọ́ àyà ẹ̀dàkùnrin ṣiṣẹ́ kan ní ṣe lọ́wọ́ ẹ̀dàkùnrin ṣiṣẹ́ kan ní Suleiman bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ orúkọ kan náà ní iṣẹ́ wọn lọ́wọ́ ayọ̀ yìí tí ń jẹ́ pé ìkra bísmì rabbika alladhi khalaqa ní ẹ̀ bá ń ti ń kéwú tẹ́ ń bá ń ti ń kàwé ẹ̀fọ́lọ́nkù ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́mọ kéwú lónìí kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ akọ ni wọ́n ké wọ́n ké abo kéwú ojú kú ni wọ́n ké wọ́n ké ẹ̀yìn kéwú ẹni bá fọlọ́nkù tiẹ̀ níjọ́ tí ń ti ń ké yẹn nẹ́fìlà kó tó há kéwú yẹn nẹ́fìlà tó bá há tán sàdúrà kó tó há kéwú sàdúrà tó bá ké tán ẹ̀kan náà lọ́lọ́wọ́ ti dúró jẹ́ pé ó rí lò. falanuhyiyannahu hayatan tayyibatan. Olúwa aláfún tọ̀ onígbèsè ayé rẹ̀. walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. Ọlọ́run ni mo ti ju yín o. Ìwọ́n ni wọ́n sọ fún wa pé àdúrà yín ti gbà. Ọlọ́run ti ṣe ń tà ń fẹ́. Ẹ padà síbi orin yẹn. Láì tó máa lọ ká lọ sinmi wọ́n tó àárọ̀ la. Wọ́n sọ fún àwọn tí ọ̀rọ̀ bá mọ̀ wá dáadáa. Orin tí mo fi kí àwọn ọmọ Nuru Islam gbà wọ́n láwọn ṣe ìjìlánù. Àásàdúrà. Ẹ má sáré. Ẹ fọkàn balẹ̀. Bàbá jẹ́ ìjẹ́ ní ọlọ́run ọmọ àwọn ẹni ọlọ́run ni wá kò ní dàwà láàmú bí tí ń rọ̀ ń tẹ́ bá tọrọ ń bẹ̀ yọ ṣẹ wọ́n tó ń fún yín lásìkò tẹ wà yìí tó tó bá jẹ́rọ̀ bá yẹ bóta ẹ lọ sí àsùnmọ́rù láyò sílé bẹ́ẹ̀ jẹ́ gbèsè rí san gbogbo ń tọ́ bá ṣe pẹ̀lú ògbó pọ̀ sí aláìlá nílá ẹjẹ́ náà láìsí ní sìn ẹ̀nà ló ẹ̀jìdé sókè látara ó bá bàbá wa